Ẹ káalẹ́ o ẹ̀yin ènìyàn mi, mo kí wa ní gbogbo ibikíbi tí a bá wà. A tún gbé dé o. Ẹ ti wá wo nǹkan tí a ti rí o. Ẹ wá wo nǹkan tá a rí o. Ọ̀dọ̀ kò jẹ́ tuntun o, kò ń ṣe tuntun o. Wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́, àwọn àfáà ni o. Àwọn àfáà alápatà ni o, wọ́n ti dé o. Àwọn àfáà ti ṣáyàn pa, wọ́n ti pààyàn bíi ti Ràmọ́nì alápatà ti ìlú Ìlọrin. Ìmí ti ṣẹlẹ̀ lÉkòó ní Kòròdú. Ìmí ti ṣẹlẹ̀ o ní fọ́nrán tí mo gbé wá fún ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin èèyàn gidi. Orí yín ò ní gbàbọ̀dé o, ọmọ yín ò ní ràní fẹsẹ̀ sí o lọ́wọ́ àwọn àfáà wọ̀nyí. Àní kẹ́ ẹ sá fún àwọn àfáà wọ̀nyí sẹ́. Ẹ sá fún àwọn àfáà wọ̀nyí ẹ̀yin ènìyàn. Màá rìlíìsì fọ́nrán yẹn nísìnyí kẹ́ wá wo àwọn aláwákúbá lálàbá sálábá yẹlẹ́yẹlẹ́ ìní kéré asagafula irọ́ ló wà ń bẹ̀. Irọ́ ló wà ń bẹ̀. Irọ́ pọ́nbélé ló wà ń bẹ̀. Orí ọmọ yóò ní gbàbọ̀dé. Ẹ kìlọ̀ fún especially àwọn ọmọ yín obìnrin. Tẹ́ bá tẹ́lẹ̀ tó ń tẹ̀lé kùrùkẹrẹ wọ́n pọ̀ yìí lọ́dọ̀ àwọn àfáà. Ẹni kọ́ sá fún ẹ̀mí ara wọn o. Ẹ̀yin obìnrin ẹ yé máa tẹ̀lé àwọn àfáà. Wọ́n á ṣá yín pa o. Wọ́n á pa yín o, wọ́n á ṣá yín pa o. Ẹ wá wọ́wọ́ tẹ o. Ó dà kí wọ́n wọ́ gan ò tí tẹ bọ̀ tó wọ́n lọ́wọ́ ti tà àwọn méjì. Wọ́n náà kọ̀rí tó ń gbé ẹrù wọlé tó ń gbẹrù jáde. Ó wá jáde nínú ilé náà wọ́n lọ ṣẹ́kì nínú ilé ẹ̀. Ẹ wá wo bó ṣe ṣá ọmọ lọ́mọ ní ìṣàkúṣà. Exactly bí ti Ràmọ́nì ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn. Exactly bí ti Ràmọ́nì alápatà olúwayé àwọn alápatà ìlú Ìlọrin. Bẹ́ẹ̀ náà lè ṣe ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà ni o. Eléyìí kì í ṣe ti Fúlàní o. Àwọn nǹkan tí a fi ń ṣera wa làwọn eléyìí. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ wò. Wọ́n gbé àwọn ọmọ báyìí lórí ló ń tajà lóru. Wọ́n ṣọ́ọ̀bù títí náà gbóhùn ẹni ẹ mọ́ni. Ẹ̀jẹ̀ kí ló dé? Ṣé náà bùhábà ní ṣíbí báyìí? Ọ̀yà. Ẹ̀sùn ẹ̀ṣì wo ẹ̀ṣì irú eléyìí méjì ló ti gbé jáde àti tí ọ̀dà ńlá méjì ló ti gbé jáde pẹ̀lú báìkì lọ. Bàbá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá. Ẹni ṣubú ẹ jẹ́ ká ní ṣubú dáadáa náà first and foremost. Àfáà rẹ tó wà ní. Bẹ́ẹ̀ni. Ṣé náà ló ṣiṣẹ́ yìí? Bẹ́ẹ̀ni. Sẹ́ran lélẹ́ yìí ni àbíyàn ẹ ṣe sùúrù àfáà. Ẹni sùúrù sá. Nǹkan tí mo discover yọ̀tọ̀ o. Ṣé ìyá ìwà pẹ̀lú ẹ̀ ni? Ọmọ ta ni? Ọmọ ẹni yẹn. Ọmọ ìyàwó ẹni yìí. Ìyàwó náà so ẹgbẹ́ pa wà. Ẹ wá snap yìí báyìí sá. Mo ń bọ̀. Ẹni ṣùgbọ́n gbà tí gbogbo eléyìí kò ní ma. Bàbá ẹ wọlé. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù fún ọdún nǹkan tó lè ta sínú lára ọ̀sẹ̀ ẹ̀mọ́ ìṣòro tó jẹ́. Lady Evans. Sorry, ẹ jọ̀ọ́. Sí ibẹ̀ máa wọ̀ yẹn lẹ̀. Ẹni ẹ̀ náà tó bí èjì bí báwo sọ. Ẹni tó wà níbi tá à ń sọ̀rọ̀ ẹ̀ àfà yìí. Picture náà ni ó ju 50 lọ. Ó dà. Lọ́nà rẹ̀ kọ́ máa ju 50 lọ. Picture náà ni.
ẹgbẹ́ wọn náà sáàkì tẹ̀lé. scarf obìnrin rẹ bí ìlú wọn ni scarf yẹn. iṣẹ́ sáàkì lè irú ẹ̀ méjì bẹ́ẹ̀ ni ló ti gbé jáde. ẹ̀jẹ̀ líle ẹ̀yin ènìyàn wa ẹ ṣeun ẹ káàbọ̀ padà. ẹ̀yin náà ẹ ti fojú ara yín rí, ẹ ti rí itú tí wọ́n ń pa. a nídìí láti change colour video yẹn because of one thing another tẹ́ ti yé yín ẹ̀yin ẹ lólùfẹ́ wa lórí YouTube torí wọn fẹ́ rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ wà mẹ́ o mọ̀mọ́ lọ́mọ okùn ní ìkùnkùn àwọn àfáà ó dẹ̀ kẹ́ máa farabalẹ̀ ó yẹ kẹ́ máa fọwọ́ bojú níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yín. mo ń wo àwọn fọ́nrán tá a ti ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn sí lórí ọ̀rọ̀ ọba tó kú torí kò gbéṣẹ̀ kò wàjà ọba Àwùjalẹ̀. ẹ wò bá àwọn torí wọ́n ti fún yín lágbára ọ̀rọ̀ tó máa nǹkan tá bẹ́yìn yọ lórí ọ̀rọ̀ yìí nǹkan tọ́rọ̀ yà dá sílẹ̀ now àwọn oníṣẹ̀ṣe ń sìn wọ́n ti gbé fámìlì Àwùjalẹ̀ wọ́n ti gbé lọ ilé ẹjọ́ àti àwọn kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ yìí nítorí pé àwọn ló fi sí orí àpèrè ó wọnú ìpẹ̀bí àwọn ló ṣe gbogbo àwọn ètùtù tó yẹ kán ṣe fún tó fi wọ pẹ̀bí kí ló wá dé tí wọ́n fẹ́ pa ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe díẹ̀ o ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe díẹ̀ o lọ́rọ̀ tó wà lẹ̀ lórí ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ pé kí ló dé tí ọba Àwùjalẹ̀ fẹ́ fi pa tí wọ́n fi ṣe wo tó ṣe àwọn fámìlì. bẹ́ẹ̀ náà ṣẹ́bọ̀ ká máa ń sọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ ọba Olúwo mo ti sọ ní àìmọye ìgbà mo sọ láìmọye àgbà pé ọba Olúwo àìṣe ẹ̀sìn gbẹ̀yìn lórí àpèrè tó wà yẹn now wọ́n ti ó dà pé òun náà òun pẹ̀lú gómìnà Adeleke ń sìn iṣu ti wà ńlẹ̀ wípé kí ló dé tí o fẹ́ pa ìṣẹ̀ṣe wa tó fẹ́ yí padà sí ti àwọn aláwakùbàrà ìyẹn wà ńlẹ̀ náà. ṣé mọ̀ pé ọba mùsùlùmí lòun òun yẹn kì í ṣọba ilẹ̀ Yorùbá ọba àwọn Lárúbáwá ni òun jẹ́ ń tiẹ̀ gẹ́skíà lọ́rọ̀ àwọn Haúsá wọn ní gẹ́skíà ni ọba àwọn Haúsá ló jẹ adé àwọn Haúsá ló dé sórí. ẹ̀yin tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run nígbà fún yín alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní fún yín ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá ó máa padà lẹ́yìn gbogbo yín pápátá tẹ́ fẹ́ bà àṣà àti ìṣe wa jẹ́ àti ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn ọmọ wa tẹ́ ń sọ wọ́n jẹ́ àìmọye àwọn ọmọ tí wọ́n ti pa tó jẹ́ pé kò sẹ́ni tó rí wọn àìmọye àwọn ọmọ tí wọ́n ti pa tí wọ́n ti torí wọ́n ti sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ bẹ́yẹn àìmọye irú wọn tí ọwọ́ ti tó ẹ wọ́n ti pa wọn tí ò sẹ́ni tó rí wọn tí ò sẹ́ni tí wọ́n mú wọn àìmọye tẹ́ lọ ń fi àwọn ọmọ ọlọ́mọ lọ fi ń jó oògùn tó bá yá ẹ máa sọ pé àwọn babaláwo ni ẹ máa sọ pé àwọn oníṣẹ̀ṣe ni ẹ na àwọn ẹlẹ́bọ ẹ pè wọ́n ní oríṣiríṣi orúkọ. ṣé ojú ayé ò ti máa rí gbogbo ẹ̀ ń sìn ojú ayé ti rí gbogbo tẹ́ ń dá lára ojú ayé ti rí gbogbo tí ẹ̀ ń dá lára bẹ́ẹ̀ ni ojú ayé ti rí kò nídìí ká sọ̀rọ̀ lọ́gùn kù ṣùgbọ́n a ní láti máa expose yín kí gbogbo ayé rí tú tẹ̀ ń pa iṣẹ́ tó wà lọ́wọ́ yín gbogbo ayé nídìí láti rí pé ẹ̀ kì í ṣe èèyàn gidi ẹni bí ní tí ń re balùwẹ̀ lọ́wẹ̀ tí ń pọnmọ́ re balùwẹ̀ òní ẹ máa sọ pé ẹ ń ṣe ẹ̀sìn kò sígbà tá à ní máa torí pé ẹ̀yin gan ẹ̀ jẹ́ kó rí social media sí ni àwa wọn yá wa mẹ́bàá fún yín o bẹ́ẹ̀ bá ṣe ń gbé wà láṣẹ máa gbé padà fún yín torí ẹ̀ kì í ṣèyàn gidi bẹ́ẹ̀ ni gbogbo kọ́mẹ̀tì tẹ̀ ń bú mi gbogbo ẹ̀ ni mo rí èyí tí àrá ò bá fẹ́ pa nínú yín kó tí wá padà wá kó wá bú mi màá ní kí àrá pa ẹ́ dànù ìwà àti àfa ẹ̀ lákòógbó láwa bá kòrò bá yín ẹ̀yin èèyàn burúkú láwa kò bá rò tẹ́ ń ṣe kiri tẹ́ pé kò rédèrèdè lẹ́ ń bá kiri ẹ jẹ́ lọ bá mi jòkó sí. ẹ̀yin ènìyàn wa ẹ̀yin èèyàn gidi mo kí yín o ẹ̀yin náà ẹ̀rí tuntun wọn pa ọwọ́ títí tẹ̀ kan àwọn apani wọ́n mọ́ ọmọ lọ́mọ wọ́n kún wọ́n písìsì ẹran wọ́n ti yọ ẹ̀yà ara ẹ̀ wọ́n ti gbé tẹ bá trace ibi tí wọ́n gbé lọ ọ̀dọ̀ àfáà náà gbé lọ wọ́n fẹ́ lọ fọmọ lọ́mọ wọ́n fẹ́ lọ fi jóògùn wọ́n fẹ́ lọ fọmọ lọ́mọ jóògùn àṣírí yín ò ní bò
bí ọwọ́ á ṣe máa tẹ̀ yín ní eléyìí ní gbogbo ìgbà tí ẹ bá ti gbẹ́rù gbèsè mi lé bọ́wọ́ á ṣe máa tẹ̀ yín ní eléyìí àṣírí yín ò ní bò ẹ̀yin àfá wọ̀nyí ọlọ́run á máa tú àṣírí yín ni àwọn àfá kan wà tẹ́lẹ̀ pé àwọn àfá olóòótọ́ tó a máa yànnàná ẹ̀ àwọn àfá gidi wà àwọn àfá olóòótọ́ tí wọ́n jọ ọmọlúwàbí tó ẹ̀ pọ̀ ọmọ Yorùbá ni wọ́n òun náà ni àfá tó mú wọn wá ẹ̀ rí pé àfá ló ṣàtọ́nà àwọn tó wá síbẹ̀ yẹn àfá lè ń gbọ́ fúnra rẹ̀ tó mú wọn wá bẹ̀ ṣẹ́dí tó tán pa eré Ìkòròdú ni eléyìí ti ṣẹlẹ̀ eré Ìkòròdú Ìkòròdú ní ìlú Èkó òun ni eléyìí ti ṣẹlẹ̀ wọ́n mọ́mọ́ lọ́wọ́ wọn kún yẹ́nẹ́yẹ̀nẹ́ ẹ kọ̀ rí pé ẹ̀rọ ọmọ wá wọn rí ẹ bá ti wọ́ ọmọ yín tí ẹ rí àwọn àfáà ti kún yẹ́nẹ́yẹ̀nẹ́ o tí ẹ bá ti wọ́ ọmọ yín tẹ́ wá ẹ̀ní ẹ̀rí ọ̀la ẹ̀rí ẹ ti rí ẹ̀rọ ọmọ àtọ̀ ó dọwọ́ Ọlọ́run àwọn àfáà ti kún yẹ́nẹ́yẹ̀nẹ́ wọ́n ti gbé ọwọ́ wọn ti tẹ̀ òun ló fa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin obìnrin ọ̀dọ́ ilẹ̀ ọ̀rọ̀ wa bá wí jù ẹ má máa friend àwọn àfáà àti boyfriend kò sí nǹkan méjì tó fẹ́ fi yín ṣe ju pé kán kún yẹ́nẹ́yẹ̀nẹ́ lọ ìwọ tó bá fẹ́ wọn gan tó fẹ́ wọn sílẹ̀ ẹ̀mí ẹ̀ òde o wọ́n lè nídìí owó o wọ́n lè nídìí owó wọ́n á fi ẹ́ ṣètùtù ni wọ́n á fi ẹ́ ṣètùtù wọ́n á dẹ̀ máa bú àwọn oníṣẹ̀ṣe òun ló fi ń bí àwa nínú èmi ò ń so oníṣẹ̀ṣe wọ́n á máa bú àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n ohun tó ń bẹ ní ọwọ́ yín ó ju ti àwọn oníṣẹ̀ṣe lọ àwọn oníṣẹ̀ṣe wọn ń ṣe bí wọn ń ṣe àwọn ìwà ìkà tẹ́ ń hù wọn ń ṣe bẹ́ẹ̀ ṣojú ayé ò ti máa rí tán bá mú eléyìí wọ́n bá fẹ́ béèrè orúkọ ẹ̀ á ní Ramoni tán bá fẹ́ béèrè orúkọ eléyìí á ní Rashidi orúkọ àwọn Ibrahim orúkọ àwọn mùsùlùmí ni wọ́n máa bá àwọn tó bá ọwọ́ orí èèyàn lọ tó bá orí agbárí èèyàn lọ́wọ́ ẹ̀ tó bá ọwọ́ àtẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n mú tó bá béèrè orúkọ ẹ̀ orúkọ mùsùlùmí òun ni wọ́n á dá orúkọ mùsùlùmí ni wọ́n á dá ní gbogbo ìgbà ẹ̀yin náà ni ojú òde ní tìyín ti máa la ẹnu sọ̀rọ̀ ṣé kò yẹ kẹ́ fọwọ́ bojú pẹ̀lú ìwà tó ń bá lọ́wọ́ yín wá sórí ayélujára wọ́n máa sọ pé àwọn méjì ń jà rí Akéwùgbàgòdù àti Kaola àwọn kóra wọn sórí ayé wọ́n bẹ̀rẹ̀ sí ń bára jà jọ pásítọ̀ mélòó lẹ ti rí tó kóra wọn wá sórí ayélujára tó ń bára wọn jà àwọn oníṣẹ̀ṣe mélòó lẹ ti rí tẹ́ ẹ rí tó ń kóra wọn wá orí ayélujára tó ń bẹ̀rẹ̀ sí ń bára wọn jà jọ mélòó lẹ ti rí kẹ́ wá ṣàlàyé fún mi mélòó lẹ ti rí kẹ́ wá ṣàlàyé fún mi tó ń ṣe rédèrèdè bí ilé kì í ṣe pé kò sí ní ọwọ́ àwọn pásọ̀ bọ́tì kò tó ti yín yìí kò tó a ó sọ ń tọ́ ọ̀rọ̀ ó wà lọ́wọ́ àwọn náà kò tó ti yín o títí yín hẹ̀rẹ̀ mọ́ ó kọ sísọ ó gbẹnu tán lórí ọ̀rọ̀ yín àṣírí yín ò ní bò ẹ̀yin olólùfẹ́ wa kò jù báyìí náà lọ ẹ bá wa pín ètò wa kẹ́ share subscribe to our YouTube channel a bú àwọn ẹlẹ́sìn Islam àwọn oníjàgídíjàgan láàrin yìí là ń bú a ò bú ẹ̀sìn tó bá wo olúkálùkù ni ó lè ṣe bẹ́ẹ̀ ni àwọn tó ń dójú tì í ní ara wọn torí kò sí tá a bá sòkù sọ́jà wọn máa bára ilé ẹni nígbà mi àwọn ará ilé wa wà láàrin wọn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ múra ẹ máa ọmọlúwàbí ni kẹ́ máa fi yan ọgàn ká lè máa sọ ti yín ní ire ká lè máa sọ ti yín ní ire torí níre báyìí là ń bá nílé alátàrí bó ṣe jẹ́ nìyẹn mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n èmi ọmọ ọ̀rẹ́ olólùfẹ́ orúkọ wa náà yí padà Kalamago TV show please subscribe drop your comment and ẹ bá wa máa tẹ love sórí program wa amen.